ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ẹ gbọ́ ohun tí alága fàjọ elétò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà INEC sọ. Alága fàjọ elétò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ti sọ pé àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò sì jẹ́ aláìlèṣekòkárí dìbò síbẹ̀. Nígbà tó ń bá ikọ̀ àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ajé Monday, ọ̀gá àgbà àjọ elétò ìdìbò INEC náà Yakubu sọ wípé àbájáde èsì ìdìbò yóò jẹ́ gbígbé jáde lẹ́yìn ètò ìdìbò nípasẹ̀ ẹ̀rọ ìgbàlódé níbàámu pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ètò ìdìbò. Ó dá ìròyìn òkèrè tó ní ṣe nípa pé àjọ elétò ìdìbò náà fẹ́ sún ọjọ́ ètò ìdìbò síwájú sí ọjọ́ mìíràn látàrí ètò ààbò tó mẹ́hẹ àti ìkọlù tí wọ́n ń ṣe sáwọn irinṣẹ́ ohun èlò ìdìbò lẹ́ka àwọn ọ́fíìsì àjọ elétò ìdìbò ilé wa INEC nù bí omi ìsanwó. Ó ní kò sí òótọ́ nínú pé òun yóò sún ètò ìdìbò síwájú. Lórí ọ̀rọ̀ kan tí wọ́n ń sọ kiri wípé alága fàjọ elétò ìdìbò náà súnmọ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Tinubu. Alága fàjọ náà ti wá sọ wípé irọ́ tó jìnnà sótìtọ́ pọ́nbélé ni pé òun súnmọ́ olóṣèlú kankan. Ó ní òun kò ṣe òṣèlú àti pé kò sí ìyọ̀ǹda fún òun, bẹ́ẹ̀ ni òun kò ní àǹfààní láti gbárùkù ti èyíkéyìí olùdíje dupò kankan lábẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ tí ó wù kí ó jẹ́. Ó ní àwọn ẹ̀sùn ọlọ́kan-ò-jọ̀kan tí àwọn èèyàn ìlú máa ń kà sí àwọn lẹ́sẹ̀, àwọn kọmíṣánná àjọ elétò ìdìbò àti àwọn àjọ elétò ìdìbò bákan náà lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn orílẹ̀‐èdè mìíràn ni ó jẹ́ èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó ní ṣùgbọ́n kí wọ́n wo irú àwọn ètò ìdìbò tí àwọn ti mójútó sẹ́yìn. Nínú àwọn ètò ìdìbò náà, oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú ló kúkú jáwé olúborí nínú àwọn ètò ìdìbò náà tó ti wáyé ṣáájú, tí àwọn ará ìlú sì ní ìgbàgbọ́ pé ìbò tí àwọn bá mójútó máa ń jẹ́ kíkà láì fepo bọyọ̀, tí àwọn yóò sì tún tẹ̀síwájú nípa kíka ìbò wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe dì í láìsí mọ̀gòmọ́gó kankan níbẹ̀. Ó ní kí àwọn èèyàn ó lọ ní ìgbọ́kànlé nínú ìlànà ètò náà tí àwọn gbé kalẹ̀. Ọ̀rọ̀ ìdánilójú ọ̀hún tí ọ̀gá àgbà àjọ elétò ìdìbò náà sọ sí àwọn ará ìlú ní láti tẹ̀síwájú nípa ṣíṣe ohun gbogbo tó yẹ tó tọ́ láti rí i dájú pé àwọn dáàbò bo àwọn ìlànà ètò ìdìbò ní ìbámu pẹ̀lú òfin. Ó ní ìfọwọ́sọ̀yà àwọn sí àwọn ènìyàn Nàìjíríà kì í ṣe sáwọn ẹgbẹ́ òṣèlú tàbí àwọn òpómúléró ẹgbẹ́ òṣèlú bí kò ṣe sí àwọn ènìyàn Nàìjíríà, àwọn olùdìbò. Lórí agbára tí àjọ elétò ìdìbò ní láti gbé àbájáde èsì ìdìbò jáde nípasẹ̀ ẹ̀rọ ìgbàlódé, Yakubu sọ wípé àwọn ti lo ẹ̀rọ aṣamọ̀nà ọ̀hún lóṣù kẹjọ ọdún 2020 nínú ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ Nasarawa nígbà tí àwọn ṣe ètò ìdìbò láwọn agbègbè yìí káàkiri ẹkùn náà nípínlẹ̀ Nasarawa. Ó ní láti ìgbà náà làwọn ti ń ṣe àmúlò ẹ̀rọ aṣamọ̀nà lórí ìgbéjáde èsì ìdìbò ní 105 ẹkùn agbègbè yìí káàkiri orílẹ̀-èdè tó fi mọ́ ètò ìdìbò gómìnà. Ó ní àwọn tó ṣe bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Anambra, Èkìtì àti Ọ̀ṣun tí kò sì sí mọ̀gòmọ́gó nínú àbájáde àwọn èsì ìdìbò náà. Alága fàjọ elétò ìdìbò ilé wa INEC ọ̀hún ní inú òun dùn pẹ̀lú ẹ̀rọ aṣamọ̀nà tí àwọn ti ṣe àmúlò rẹ̀, tí àwọn sì ti ní ìgbọ́kànlé nínú rẹ̀ àti nínú agbára ìlànà ètò ìdìbò ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí. Ó ní ẹ̀rọ náà kò ní àgbẹ́kẹ̀lé kankan níbi tí nẹ́tíwọ́ọ̀kì kò sí, torí pé ó nílò nẹ́tíwọ́ọ̀kì láti lè ṣàgbéjáde èsì ìdìbò.
ṣùgbọ́n tí kò bá sí nẹ́tíwọ́ọ̀kì lójú ẹsẹ̀ lágbègbè náà, àwọn àwòrán eléyìí tí ó ti jẹ́ kíká sílẹ̀ ní ẹ̀ka ibùdó ìdìbò ìyẹn polling unit ni wọn yóò jẹ́ gbígbé jáde gẹ́lẹ́ tí àwọn òṣìṣẹ́ bá kúrò ní ibi ìdìbò lọ sí ibi tí wọn ó ti ka èsì ìdìbò tí nẹ́tíwọ́ọ̀kì wà. Ó ṣe àtẹnumọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ tí ó ní í ṣe nípa sísún ètò ìdìbò gbogbogbò ọdún 2023 náà síwájú. Ó ní kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀ rárá. Ó ní mìmì kan ò lè mì ọjọ́ tí àjọ náà ti là kalẹ̀ tí ètò ìdìbò náà yóò wáyé. Alága àjọ elétò ìdìbò ilẹ̀ ọ̀hún sọ wípé lóòótọ́ ni ètò ààbò mẹ́hẹ, àmọ́ ètò ìdìbò ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 tí a wà nínú rẹ̀ yìí àti ti ọjọ́ 11 oṣù kẹta kò lè yẹ̀ láéláé, kò sì lè sún síwájú rárá bó ti wulẹ̀ kó mọ. Alága fájọ elétò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà INEC wá sọ gbangba pé òun rí àwọn ìkọlù tí wọ́n ń ṣe sáwọn ọ́fíìsì àjọ elétò ìdìbò gẹ́gẹ́ bí ìpèníjà àdójúkọ láti má ṣe jẹ́ kí ètò ìdìbò wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà, àmọ́ gbogbo ìpèníjà náà ni àwọn yóò borí ṣáájú kí ọjọ́ ìdìbò tó pé. Ọ̀gá àgbà fún àjọ elétò ìdìbò INEC sọ̀rọ̀ ilẹ̀kùn. Ó ní òǹyẹ̀ kankan kò ní í yọ ọjọ́ ìdìbò, bẹ́ẹ̀ ni mìmì kan ò ní mì ọjọ́ náà. Ó ní àwọn ó ṣe ètò ìdìbò tí kò ní sí báyòbáyò tàbí mọ̀gòmọ́gó nínú rẹ̀ nípa ẹ̀rọ BVAS. Ìròyìn gbéyẹ̀wò ló ń dé sétígbọ̀ yín àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì DriveTv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa lórí ìkànnì wa DriveTv. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Chloe. DriveTv, driving you around the world.